babaláwo ni ó sọ ọkọ hàn, babaláwo ni ó sọ ọkọ hàn, ọ̀dọ́mọbìnrin àsìkò yìí, babaláwo ni ó sọ ọkọ wọn. Ọ̀rúnmìlà ń fa olókun Bọ́lá jókòó ọmọ èrè lápà, ọmọ ejò méjì tí ṣe lórí eréwé, bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ fara kanra wọn, bẹ́ẹ̀ ni wọn ò gbọ́dọ̀ fìlù kanra wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ wo ìyá tẹ́ ń wò ní ìpọ́rí mi yìí. Lọ́jọ́ kan la lọ sádùúgbò kan la wá lọ rèé kọrin, èmi àti olúwo mi, ọ̀gá mi, olówó orí mi, àwa wà mẹ́ǹjọ́ náà. Orin tí mo kọ lọ́jọ́ yẹn lórin tí mo kọ yìí o. Àwa rí arábìnrin ní rèdí gegege, ọ̀gbẹ́ni babaláwo ló yẹ kí wọ́n fẹ́ bó la ṣe fẹ́ ṣe jẹ́ káwọn babaláwo kan máa chẹ́ẹ̀kì wọ́n ń tà mo á dúpẹ́ lọ́wọ́ babaláwo olówó òpejò torí pé olówó ogun ò ní fẹ́ kú. Rí nǹkan bí àwọn anẹ́wọ̀n gba nọ́mbà ìyá ẹ̀ lọ́jọ́ náà, tẹ́ bá rí njọ́ yẹn ẹ wo gbogbo ayé, ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ olómi ṣí báyìí bí ọwọ́ báyìí, ẹ mọ bọ́wọ̀ gbálẹ̀ ṣe máa ṣe rí bó ṣe tẹ́lẹ̀ ń jẹ́ yẹn nìyẹn o. Ọ̀gbẹ́ni jókòó ti fẹ́ ni tó bá jókòó ti fa ni fa máa ń fa sí lára. Kí lorúkọ ẹ? Kò dẹ̀ parọ́ o, Yàásín kì í parọ́. Mọ́mísí wa, ìyá wa, ọ̀jọ̀gbọ́n wa, mọ̀mọ́ wa. Ṣe rí àwọn ẹran gbígbẹ kan bẹ tí èsè ni àwọn lẹ́rí tí wọ́n jókòó yìí. Ayé olówó òpejò Madam Fọláṣadé, ọ̀la wa ni ọjọ́ bí ẹ̀. Bí mi ṣe wá yẹ adéfá ọ̀túnla lọ́jọ́ bí mo ní máa débẹ̀ yẹn lọ́la, ó pàtàkì sí mi. Mo ṣe débí lénìí, ẹ wo mo ní mo lérò pé màá bá, ṣùgbọ́n tí ẹ bá lè yẹ gúrù láyé ọmọ nípa rice àti iyán gígún, mo wá ní jẹ́ kí n kọ́kọ́ jẹ ráìsì tàárọ̀ kí n jẹ iyán tó bá di ní ọ̀sán. Ìyá ọlọ́jọ́ òbí lélẹ̀, ọkàn yẹn á balẹ̀, ojú ò ní tì yín. Ọjọ́ òbí eléyìí tẹ́ ẹ ṣe, ẹ máa tún sọ̀pọ̀lọpọ̀ ẹ̀ láyé o. Ọkọ yín bẹnu tó jẹ́ ń wáṣẹ́ gbà o, tó jẹ́ ń wá sílùú Abẹ́òkúta o. Ṣé ti gbọ́ bó ṣe máa jẹ́ nìyẹn o. Ifá ní olúwéré ni kí fàyàn. Kí ni kí n kì fún yín ọlọ́jọ́ òbí ọlọ́jọ́ òbí ọlọ́jọ́ òbí ọlọ́jọ́ òbí ọlọ́jọ́ òbí abeg ní ọ̀la. Aya babaláwo rè, apẹ̀tẹ́bí rè, ọ̀la lọ́jọ́ òbí ẹ̀, ó dẹ̀ máa sọjọ́ òbí yẹn. Ó máa heavy gan bẹ́tà ní gbé sórí afẹ́fẹ́ torí ariwo kọ́ ni music. Ọkọ ẹ ti ṣètò ìrìn àjò pé adébáwọn fẹ́ kẹ́ gbà ń bẹ o. Gbogbo àwọn òrìlé olóúnjẹ dẹ̀bi ti ara sí àwọn bíi kí ni ìfẹ́ dárúkọ wọn ní everybody ti wà ń lẹ o. Off camera lẹ́wà, ẹ bọ́ sójú camera jẹ́ kí wọ́n rí àwọn àdìkan ní rí. Ṣé ẹ ti rí ń sìn so lálẹ́ ọ̀la ó máa blue gan bẹ́tà ní gbé sórí afẹ́fẹ́. Ayabaláwo leléyìí o, ẹ má gba nọ́mbà rẹ̀ jọ torí Ọlọ́run o. Kì í ṣe pé àránṣẹ́ lọ́jà lẹ́wà sọ pé hello baby girl alpha kí ló ń ṣẹlẹ̀ kí n tiẹ̀ ọba ẹ̀fọ̀n lábàtà oyè ọbẹ̀ tì ṣé omi ló ṣe bóun tó fi yó ni. Kí ló kọ yín? Afọláṣadé. Afọláṣadé, olórin kan tí mo máa ń kọ fún wọn nígbà yẹn bẹ́ẹ̀ tí mi ní kọrin yẹn lénìí torí aláfẹ́ mi ni oníyẹ̀yẹ́ mi ni àwọn eléyìí ìyáde Ifá ni wọ́n á tún àbàfẹ́ ní kọ̀ọ̀kan wa. Lénìí ńlọ́jọ́ bíi ìyá mi Fọláṣadé aya olówó òpejò. Ifá ní ọláfàgún ọláfàjọ àfàkálẹ̀ ní tòòṣà, orí ní mọ́ ṣeré fún ni, ó gbègùn lọ́wọ́ yín ní kọ́kọ́rọ́ láti wá wà. Orí kọ́ kẹ́ Fọláṣadé aya olówó òpejò, orí kọ́ gẹ̀ẹ́ nínú kásán ń ló ti móbi tiẹ̀ wá sí láyé. Ilé ayé ọ̀sán yín, ibùjókòó yín àṣàn yín, ọkàn yín àṣàn yín, ọkọ yín àṣàn yín, ọmọ yín àṣàn yín. Nínú tòtó ilẹ̀ ti tọ́jú obì tí ẹ máa tú ẹni iwájú, ẹ gbọ̀n èrò ẹ̀yìn sílẹ̀. Èjìgbórún kó ti dé ọlọ́mọ àfẹ̀jìwẹ̀, béwúrẹ́ bá dún mẹ́mẹ́ ọmọ rẹ̀ anímúání. Olódùmarè àfàjẹ́ bò yín ní ọ̀la on the kíni 18/4/2024. Kìí ṣe ńlá bí o, ìní mò ń sọ pé ìlà ń sọ la fẹ́ celebrate ọjọ́ bí ẹ̀ ní o. So ní ọ̀la mi ti dé láti 17 lénìí, mo ti wá lù Ẹ̀gbá. Mákì dábò ẹjọ́ torí Ọlọ́run èèṣòwò kò sówó lọ́wọ́ àwọn èèyàn tí bá ní olówó òpejò ẹ wo àwa làwọn bá ṣe ń package everything o. Owó wà lọ́wọ́ aláìkè tí ìkọjú lé mẹ́rin lọ́wọ́ kí fàjẹ́ kọ́ parí ilé ẹ̀ láyọ̀. Ẹni pé Ọ̀rúnmìlà wí àgbérelé adó àgbéra lọ mọ̀rìwò gájẹ ọ̀run ọ̀pẹ̀ àpàlámọ̀ ṣeré tí bá ti yé tẹ́rí wọn òjòbìrí adífá fún Ọ̀rúnmìlà òpìtàn bàbá ní ọmọ mẹ́rin dídùn sọdún
ayé ò ní mẹ́nu tó korò wí ti yín dídùn ní toyin dídùn ní tàádùn dídùn ní tọ̀gẹ̀dẹ̀ àdùnkàdùnkàn léwé ọlọ́mísìmísì mọ́ dùn kánra wọn ọmọdé ò yín foyin sẹ́nu kí wọ́n tutọ́ àgbàlagbà ò ní fi ọ̀sẹ́nu kọ́ sọ pé korò akèrèǹgbé ọyún ọdún ẹ̀sìn kì í tán ohun dídùn dídùn ọ̀rọ̀ dùnú ní tán lọ́dún yín kò ní tán lọ́rọ̀ yín bẹ́ẹ̀ ṣe sọdún eléyìí ní 2024 yìí ẹ máa tún sọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o bó ṣe máa jẹ́ nìyẹn o oníjó lọkọ ẹ̀bẹ̀ tí kò jó mọ́ ifá ti gbà á aráyé ti kárì gan o olówó òpejò ẹ̀yin tẹ́ mọ́ lẹ́ mọ́ o ṣé fi nọ́mbẹ̀ síta ni ìyá àwọn èèyàn fún ẹ ní owó ọjọ́ òbí ẹ̀ bẹ́ẹ̀ kò tọ́ ká sọ pé kò pàká nọ́mbà bí ẹ̀ bá sọ pé kẹ́ pàká nọ́mbà bí gbàgbé pé èèyàn ń tọrọ owó fún apẹ̀tẹ̀ bí ni bẹ́ẹ̀ táwọn kan bẹ tó pé wọ́n fẹ́ appreciate ti ń jẹ́ ìyá nífà ìyá aláwo mọ́dẹ̀ fọlọ́ ń búra o kí wọn bá fowó ránṣẹ́ sí máa fi ránṣẹ́ sí ẹ o so wípé èmi gan wá sojú ayé pé mo sojú ayé mo sojú everybody tí ń wò mí ń sìn kí ni kí n fún ẹ kí ni kí n fún ẹ kí ni kí n fún ẹ kí ni fún ẹ kí ni fún ẹ kí ni kí n fún ẹ Olódùmarè ẹ bá ń kó ìyá nífà nǹkan dé máa fún ẹlẹ́tùúfà kò dé ní àbí ẹ̀rọ kọ tẹ́ ẹ bá ń gbọ́ bọ́rọ́kọ́tọ́ bí ọká ẹ wo ẹ̀yin tẹ́ máa ń sọ̀rọ̀ ẹ máa sọ pé ẹlẹ́dàá rẹ̀ olódúdú ẹlẹ́dàá olókan dúdú funfun lóògùn ìgbà tá a jó lódi dúdú o kò sí tí ń jẹ́ oògùn dúdú o funfun ní oògùn nígbà tá a jó tán lódi dúdú dey play tẹ́ máa sọ pé ẹlẹ́dàá rẹ̀ olókan dúdú kẹ́lẹ́dàá rẹ̀ ọmọ sùn lóòkun bílẹ̀ bá ti sú kẹ́lẹ́dàá rẹ̀ ọmọ tó mẹ́sẹ̀ fíwì àti bá ń lọ tó ti ẹ̀sìn ìyá mi Fọláṣadé ayé olówó òpejò ẹ̀wọ̀n tó kọ wọn ní wọ́n gbé fún mi wọ́n gbé fún wọn ní kí n máa gbé lọ in fact yìí tí ẹ̀ mọ̀ tí mo fẹ́ ṣe mọ́ ọkàn yẹn á balẹ̀ ilé yín ò ní dàrú ilé yín ò ní bàjẹ́ bẹ́ẹ̀ ni ńlá gbé kélà lùkókún ní odidi ẹ̀ náà ní máa kéde ẹ̀ ní mẹ̀yà màálù ilé ayé máa san ọdún ní tẹ́ ẹ ṣe nígbà tí wọ́n fi dín wòye àmọ́dún ẹ máa tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ o ọkàn yẹn á balẹ̀ ìyànfààní adéfá ẹ fẹ́ gbé mi sójú ayé ni ẹ jẹ́ kí n lọ rèé wọṣọ gidi kí n wọṣọ mo ní gbàgbé èyí tó wọ gan aṣọ gidi ni aṣọ láwálé èèyàn ńlá àbẹ́wò ni kíní èwo ni rẹ̀ gbé ìgò lélẹ́yìí oògùn lélẹ́ funfun lóògùn ẹ̀tú ọ̀la ẹ̀tú ajé téèyàn ó lò sí ní àjẹ téèyàn ó fi jẹ́ ẹ̀ láyé bó ṣe jẹ́ ni àtú àbàfẹ́ ní kọ̀ọ̀kan orúkọ mi tí ò yí padà Evangelist Adéfá Ìwàlẹ̀sìn ni mò ń fi àpẹ̀tẹ̀ bí awó hàn pé ẹ kú ọjọ́ òbí ẹ ó ṣọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láṣẹ Èdùmàrè àríbi àṣẹ bẹ́ẹ̀ eré o.